kábíyèsí olódùmarè àgbàlagbà ẹni ọdún tó ti lé lógójì wọn ò sì dín ní méjì mẹ́ta tí wọ́n sì bá ní àjọṣepọ̀ tí wọ́n sì bá yí ẹ̀jẹ̀ agbedele ìwòsàn kí dókítà ó tẹ̀sí ẹ̀ dókítà yẹ̀ wò ó sì gbójú padà ó sì bu ẹkún pé kí ló ṣẹlẹ̀ ó lágbára o the serious camp ó lágbára o. ẹ káàlẹ́ káàbọ̀ sórí ètò kọ́kọ́rọ́ alátẹ. ẹ káàlẹ́ gbogbo ọmọ nàìjíríà orúkọ mi ni akínyàdí ọpẹ́yẹmí. kí ló ṣẹlẹ̀. mo mẹ́jọ bàbá ọmọ mi wà ní ó gbé industrial machine mi ta pẹ̀lú àwọn irinṣẹ́ mi kọ̀ọ̀kan. níbo ló wà báyìí. mi ò mọ kókó ibi tó wà báyìí ibi tó wà ń gbé gangan ìdí ọ̀sán. tó lọ rẹ sálọ mọ ẹyin. oná ló ní. ogun tí ọjọ́ lọ́jọ́ rẹ mọ́ lọ. ó gbé industrial machine yín ta. bẹ́ẹ̀ni kí ló wá ní ẹ máa fi ṣiṣẹ́. kò yé mi o. kí ló kọ rẹ̀. adéwálé johnson ọmọdélé gbogbo ayé mọ̀ sí bọ́ọ̀bù. bọ́ọ̀bù kẹ̀kẹ́ lálẹ́ yìí adéwálé johnson ọmọdélé bọ́ọ̀bù níbo ló wà. oníkókó ibi tó wà báyìí kàn ní ìkiri ni. iṣẹ́ kí ni ṣe. furniture carpenter. industrial machine yìí ó gbé ta. bẹ́ẹ̀ni. àtàwọn dúkìá yìí. bẹ́ẹ̀ni fọ́tò yìí wà lọ́wọ́ ẹ̀ wọ́n bá ń bá yẹ fọ́tò mi ló kó tí ń hákà kiri pàtó tó ń bá gbẹ̀mí mi o ẹ bá mi dé gbogbo nàìjíríà bá mi bẹ̀ kó ṣàánú mi. ọmọ ìlú wo ni. ọmọ iléṣà ni. ń bọ̀ ló ń gbé. wọ́n gbé ní ayékalẹ̀ tẹ́lẹ̀ bọ́ wọ́n ti kó. ní fọ́tò ẹ̀ ká fún ayé ni. ní picture ẹ̀ dání. ẹ wá àwọn akàn. wọ́n ti pé mọ́mí rẹ̀ náà wọ́n ti wá wọ́n dẹ̀ láwọn ò ní wá bíbá yìí. adéwálé johnson ọmọdélé bọ́ọ̀bù ẹjúwe ìyá rẹ̀ tá ni ìyá rẹ̀. florence ọmọdélé ìyá bọ́ọ̀bù. florence ọmọdélé ìyá bọ́ọ̀bù níbo ni ti ń ta ráìsì. wọ́n ti kó lọ sọ́nà kájọlà nísìn. ó ti kó lọ ọ̀nà kájọlà níbo ni ti ń ta ráìsì tẹ́lẹ̀. òkè ọ̀dọ̀ ìyá ọkọ lóyún. florence ọmọdélé ìyá bọ́ọ̀bù ọ̀nà ọ̀dọ̀ àwọn ọkọ lóyún ni. bẹ́ẹ̀ni. ẹ lè mọ ọ̀rọ̀ báyìí. florence ọládélé ìyá bọ́ọ̀bù àti ọmọ rẹ̀ dọ́tò bọ́ọ̀bù. ok. dádì rẹ̀ náà bọ́ọ̀bù ṣúgà wọ́n wa mọ́tò mikra wọ́n máa kíyẹlé ọjọ́. dádì rẹ̀ wọ́n wa mọ́tò mikra ní akíyẹlé ọjọ́ bọ́ọ̀bù ṣúgà tọ̀. ta ló mọ̀rọ̀ wá. ẹ ká lè mọ̀ ẹ tí wọ́n á jẹ́ òyìn náà. bẹ́ẹ̀ ni sà tí wọ́n ní pé oyin ta mí àwọn fámìlì ọkọ mi náà nìyẹn. kí ló ẹni wọ́n ṣe sáwọn náà jẹ́ ta yín. tí mo ní mo sùn sínú yàrá àbúrò ọkọ mi. ok. pé oyin ta mí pé gbogbo ibi tọ́jà ìgbé mi lọ wọ́n ní pé wọ́n ta mí lọ́fà bẹ́ẹ̀. ní ilé ọkọ yín. ní yàrá àbúrò ọkọ mi ni mo sùn sí lọ́jọ́ yìí. ọkọ yín dẹ̀ lílé. nílé. síbẹ̀ sì wà lọ́dọ̀ wọn ti sìn. mi ò sí pẹ̀lú ẹ̀ mo ti kú bẹ́ẹ̀ láti bí láti June ti kú lẹ́kọ̀ọ́. Èkó náà ti wá báyìí. bẹ́ẹ̀. orí ta yín. bẹ́ẹ̀ ni. I don't understand o. sà. ó dà pé nǹkan kan wà bẹ́ẹ̀ tẹ́ pé táwọn àgbà bá ti rí àmì lórí mi èmi àtọmọ mi. orí ara máa ta yín. bẹ́ẹ̀ ni. wọ́n wá láwọn Nàìjíríà máa ta yín. bẹ́ẹ̀ ni inú yàrá àbúrò ọkọ mi gangan ni mo sùn sí. ẹ kí ló tẹ̀ ẹ̀ sùn láyà ọkọ yín. ọkọ mi ò sí nínú ìjọ yìí kò sí nílé. ẹ sùn bẹ́ẹ̀ díjọ́ kejì ni. bẹ́ẹ̀ ni mo sùn sí bẹ́ẹ̀ díjọ́ kejì. orí wa ń ta yín. bẹ́ẹ̀ ni. wọ́n wá láwọn ni wọ́n jẹ́ ọmọ ta yín. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ta mí lọ́fà bẹ́ẹ̀ ni. ta ló wà ní yàrá yín gbà tẹ́ sùn pẹ̀lú yín. àbúrò ọkọ mi kan wà ń bẹ̀. ọkọ yín náà wà ń bẹ̀. ọkọ mi ò sí ń bẹ̀ àbúrò ọkọ mi kan wà ń bẹ̀. dáàdi ọmọ yìí ọmọ wọn wà ń bẹ̀ mi àtọmọ wọn lájọ sùn sínú yàrá yẹn. ní táìmù yẹn. bẹ́ẹ̀ ni òru aago kan mo bọ́ síta ìyá ọkọ mi wọ aago kan òru mo bọ́ síta nínú yàrá yẹn. Do we have any of your family member here? Yes. Your own family? Yes. àwọn dà. ẹ̀gbọ́n àwọn tó wá mú mi lẹ́kọ̀ọ́ nìyẹn. ṣe madami. bẹ́ẹ̀. yóò fẹ́ mọ lójú. mi ò lójú. mi ò lójú. ta náà bá jà sọkọ náà bá jà. ẹ jókòó. wọ́n ṣe wá fọwọ́ kan. You shouldn't have done that. àwa la pè wọ́n èyí kọ́ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe wọ́n. They are here to honour us, not you. You shouldn't have touched them. No, it's not done. Madam, àbúrò yìí ni. ṣé lóòótọ́ ni wọ́n sọ pé wọ́n ta ló fà lọ́dọ̀ ní àwọn ọkọ rẹ̀. bẹ́ẹ̀ni toríjọ́ tí ọ̀dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ó pàdé wa lójú ọ̀nà
ọkọ mi wà bẹ àjọlọ náà bá ṣe pàdé ẹ̀ lójú ọ̀nà ló sọ pé àǹtí mi ẹ̀ ń gbòòrùn ara mi ṣé ẹ̀ gbòòrùn lára mi ni ara mi ń rùn kíní kan mọ̀yà oòrùn sí. ìyẹn ni mo rántí. mo pé oòrùn sẹ́mi ọkọ mi náà tún lọ bọ́kọ mi náà dìsẹ́ǹtì náà ni lẹ́jọ́de pé kò sí àwọn ẹ̀mí sáà mójúkò mẹ́ títa fi wọnú ilé tàtà wọnú ilé tán ló tún sọ fún mi pé orí ń ta àwọn kíní kan gbá ó sàn sọ pé òun rí ìrùkúrí pé òun sàárín àwọn kan bẹ́ẹ̀ ni òdẹ̀rí kankan ń tẹ̀mí mi sàsọ bẹ́ẹ̀ fún ní ìjọ yẹn lédè kan sá àṣàdé ilé wọn títí alẹ́ fi lẹ́ ojú fi mọ́ àfojú kọ̀ọ̀kan lédè kan àwa lọ sọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ pàṣẹ dọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ wọ́n ṣe wá lálejò wọ́n dẹ̀ kàlàyé gbogbo nǹkan tó ń ṣe wọ́n kàlàyé wọ́n sọ pátápátá lédè kan náà ní ìbílẹ̀mù ẹ̀ ẹ̀yìn tọ̀dọ̀ wọn mú wa ìgbà tó dé yá mi ìdákẹ́ mọ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ àwọn àti wọn náà jọ ń sọ̀rọ̀ gbàtà tún dé ní ilé wọn ní alẹ́ ẹjọ́ yẹn tó fi mọ́tò gbé wa délé ṣó ti yẹn mẹ́rin gbàtà dé ní ilé wọn kí wa àkí wọn gbàtà máa dàárọ̀ ọjọ́ kejì gbogbo ọkàn mi ni pé ọkọ ẹ̀ máa yọjú pé ọ̀rọ̀ yẹn tiẹ̀ máa yanjú síbẹ̀ gbàtí dáàdi wọn sì sọ pé wọ́n ń bọ̀ adúró ààrẹ níbọ̀dì ọkọ gan nígbà tó wáyá tí èmi pé ìyá ọkọ wá sọ fún mi pé àwọn máa pe ní sí pé àwọn ò mọ̀ pé kò tí ì pè wá ọkọ láìjáde wá sọ fún mi pé wọn kì í ṣe ilé ayé bẹ́ẹ̀ kò sí bí irú ìjà náà ṣe lè le tó ó yẹ kó sàtì kọ́kọ́ wálé náà kó tẹ̀ wá kí tí ò bá tiẹ̀ kí mi tí ò kí ìyàwó àtọmọ pé kó wá kí àwọn ṣé orí àwọn rí ni. ṣókè ọkọ tí. bẹ́ẹ̀ ni ìyẹn sá lọ títí nǹkan bíi. ẹ má a ti ń fagùn a ti fagùn. lédè kan sá ikọ̀ tẹ̀ àjọ débàdàn mú kó lọ àjọ débàdàn kò wá síbi tí wọ́n á mú dé. wọ́n sọ pé ìyá ọkọ ẹ̀ gangan ló wà ń di ọ̀rẹ́. again. bẹ́ẹ̀ ni mo dé ọlọ́run òjijì ọdẹ ọkùnlé ẹ̀bà fúra dìsẹ́ǹtì mo dé sẹ́kúndẹ̀rì dìsẹ́ǹtì náà ni o ẹni ò tẹ̀ pé kó wá sí bíbá yìí nígbà tó wá yá ó pọ̀ máa gbẹ́jọ́ wọn lọ sí bíbá. It's alright, it's alright, it's alright. ẹ sọ̀rọ̀. Well, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo promise ẹ̀ pé a fẹ́ jọ jáde so mi ní time àti gbé wọn jáde that was how the bí incident yẹn ṣe bẹ̀rẹ̀ ni so mo yẹ délé jọ ẹ̀ mo wọlé very late because mo wọ bọ̀ so mo yẹ délé jọ ẹ̀ bẹ́ẹ̀ sì ní disturb me but mo yẹ kó disturb me jù mo kúrò nínú room mo bọ́ sí sitting room. kí ni ìyá tó bẹ̀ sí ń fọwọ́ kan. mo bọ́ sí sitting room ó tún continue àti máa disturb me mo mú airpod. ẹ fi sétí. mo fi sétí airpod yẹn lẹ́nu kò ń ṣètò ọ̀dọ̀ mo yà lọ́wọ́ èèyàn so mo yẹ fi sétí ó ń disturb me still in the sitting room mo bọ́ta kúrò ní sitting room mo lọ bá kọ́lì bàtà máa dé bá kọ́lì ó tún bọ́ta wá bá mi ìdẹ́sí tó bá sọ ìwọ kọ́ ló ń bá sọ ní mú airpod yẹn ó yọ ó sọnù bóyá sọnù nǹkan ni Tọ́pẹ́ kí ló ń ṣe náà ó ti fẹ́ máa pariwo ní bákólì yẹn mo lè fẹ́ kí àwọn ará àdúgbò kọ́ mọ̀ kó tó ń lọ the next thing mo ní kí n wọlé ìgò mo gbọ́ ní orí mi máàkì yẹn ṣì wà ní báyìí every picture ṣì wà lọ́wọ́ mi ogun ẹ̀ngò ó fọ́gò mọ́ mi lórí ni so immediately ó dẹ̀ ní ọ̀rẹ́ mi kan tó wà pẹ̀lú wa reaction yẹn with that anger èmi náà fẹ́ retaliate ọ̀rẹ́ mi yẹn ló hold me so with that anger mo kọ drive out kúrò nílé ni mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi with that anger mo drive kúrò nílé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi so ever since then mi lọlé because mo mọ anger tó ṣì wà nù mí. báyọ̀ kọ́ lọ́wọ́ ṣe rí Michael báyọ̀ kọ́ lọ́wọ́ ṣe rí Daddy. Let him land now. You have said your own. Okay, ever since then mi lọlé everybody in bed me mo ní no mi lè continue and this is not the first time picture kan náà ṣì wà
that was before my wedding. To me lolly, everybody pay me loba. So there was a treatment to make me by only mopon loku. O pay me. Only cafe to kini. Money ṣé ẹni tó ti pa ló fẹ́ bá fẹ́tù ní tó bá yẹ pé mo ti kú ńkọ́ ṣé fẹ́ máa pè mí pé ká fẹ́tù ni. That was all I said. So ìgbà táwọn ọdẹ wà truly ọwa ìgbà tó wà mo lọ meet wọn lọ́dọ̀ mọ́ mi adé sọ̀rọ̀ ọ náà fẹ́ mo lọ ní pé dáhùn pé kò lákẹ́kọ̀ọ́ pé káwọn lọ kọ́. But this is issue yóò tí kò tí clear. Ẹ wá nìyẹn ṣé mo wálé ok ẹni mo rọkọ iṣẹ́ àjọ ríra lọ́dọ̀ mọ̀ tí ni ẹ wá ní mo wálé mi ṣe bá mo ṣàwó ok even when she was here but mo travel kí tó travel ọ pè mí ọ ní ẹ òun fún àyè ló pè mí ní ẹ àǹtí òun ni mo ṣe òun ìgbà mo ní kí ni mo ṣe n pé ẹ kí n pé wọn kí n bẹ̀ wọ́n n pé wọ́n ní tí n bá ti bẹ̀ àwọn ò ní jẹ́ kó wọn wálé mọ́ mo transfer mọ́tò sí lálákọ̀ọ́kọ́ kò wà. And each time to back me go need any time any then to send owó sí. Àbí send owó sí ẹ. Michael tún pa irọ́ ń bí báyìí. Why tó máa ń pa irọ́? Why tó máa ń pa irọ́? Transfer ẹ̀ ń fara mo ṣe o. Àwọn ṣẹ́jú ẹgbẹ́ náà ti transfer. Why tó máa ń pa irọ́ Michael? Ṣé ọmọ rẹ kọ́? Ọmọ mi wà lẹ́yìn mi. Michael ń pa irọ́ dáadáa. Sọmọ ẹyọ kan náà. Aláṣàwà lórí fóònù. Mo rò kó mi. Michael is alright. Sọmọ ẹyọ kan náà ni. Bẹ́ẹ̀ni. Ok, ṣé o sì fẹ́ Michael? Mi fẹ́ mọ́. Mi fẹ́ mọ́. It's alright. Michael ṣé o sì fẹ́? No, not at Mi all. fẹ́ mọ́. Mo pa irọ́ dáàdì. Okay, it's alright. Báyìí kọ́ ṣe rí. It's alright. What is on ground now? Kí ni tó ṣẹlẹ̀ báyìí? Ṣé ó rò lóòótọ́ ni? Ìgbóhùn rẹ ní tì. Mo rí o. Oorun torí pé kí ni ká tó mú kó lọ́dọ̀ yọ ọkọ̀ yọ ọkọ̀ Mo ti fẹ́ sí. It's alright. Tó ti rò sẹ́yìn láti gbàtẹ́ ti. Mo rí ìròsàn tó dò yìí. oorun ìṣe dá ìjáde ọkọ̀. Ẹ sà ẹ gbọ́ sórùn. Ẹ sòtọ́. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tọ́kọ̀ pàtì tí kò yà sí oní tí ò ráyè sàn lọ tí kò ní máa tí ó máa rùn dàbí ohun because adọ́dọ̀ mọ́mì gan mọ́mì láti mọ̀ sọ fún wa pé orí ń ta mọ́mì gangan fúnra rẹ̀. Ẹ ọ sọ pé ó ń ta Ó kọ̀ pílẹ̀ fún mi lóru. èmi bá ti mi dẹ́ sọ fún mọ́mì. Ọ̀rọ̀ yìí ò dé wá le tó báyìí o. Ọ̀rọ̀ yìí is not that difficult. Ṣé o le tó báyìí ṣá? ẹjọ́ mi rí ọkọ̀ yẹn o ẹjọ́ mi sọ tẹ́lẹ̀ wọn. Kí lẹ́yìn fẹ́ sọ? ẹjọ́ mi ti parí ọ̀rọ̀ o. Kò sáré mọ́. Àwọn gangan lápẹ́ tó máa ń bọ̀ tí ọkọ̀ ò bá ti Wọ́n ní kó wá tọ́jú mi. Wọ́n ní kó wá tọ́jú mi ní Ìbàdàn. lẹ́pẹ́ Wọ́n ní kí ọkọ mi wá sí Ìbàdàn. Ìbàdàn ló lè wà. Èkó wà. Wọ́n ní kọ́kọ́ mi wá sí Ìbàdàn. Wọ́n ní kọ́kọ́ mi wá sí Ìbàdàn. Wọ́n ní kí Michael wá sí Ìbàdàn kó náà wá kẹ́kọ̀ọ́. Wọ́n ní kó kẹ́kọ̀ọ́. ìgbà fi sọ nìyẹn tí bá fọ́ ọmọ wọn. Wọ́n ní kó wá tọ́jú mi ní Ìbàdàn. Lẹ́yìn náà máa ń kọ́ mi ni. Ìmọ̀ àdúgbò Wọ́n ní kó sọ nìyẹn o. Wọ́n ní kó kẹ́kọ̀ọ́. mọ́mì gangan sọ pé Ọkọ tí ò bá ẹ máa gbọ́. Ẹ máa gbọ́ o, adúró o. mọ́mì ní mo ní láti Adúró o. fẹ́ ṣe wedding. Kí ni ọlọ́wọ́ ní tó ń jà? Ṣáwa la sọ̀rọ̀ àǹtí mi? Nígbà tí ẹ ló sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́. Apart from your husband, ṣé arọ́kùnrin kan látọ̀dọ̀ yín? Yes, that's another question. Ẹni ẹnìkan ẹ tẹ̀wọ̀ dẹ́dì àwọn tó lè wà. Our family now. Ẹni sà àwọn tí wọ́n lè wà. mo fẹ́ ní iṣu lọ́kà ni. Dádì àwọn tó lè wà. ẹni tẹ lọ́wọ́ ń bẹ̀. Dádì bá àwọn lórúkọ jẹ́. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ àwọn ẹ máa gbọ́. Everything is on my phone, I record. Dádì ẹ jẹ́ ní ìyàwó sọ̀rọ̀ dádì. èmi jẹ́ àwọn tó bá ní bàbá táwọn ẹbí bàbá bá ṣe wá dandan ìwọ̀n ní yà sí wọn náà ni. torí pé tó bá jẹ́ ọmọ wọn ni tó bá jẹ́ ọmọ wọn ni ilé òkú túbẹ̀rù ilé túbọ̀rì kọ́ máa gbọ́ wọn àní fi ilẹ̀ bèrè lẹ́dí wọ́n jáde ó jọ̀mọ̀ òkú ọ̀run Leave them alone. dádì kọ́ máa ẹgbẹ́ mi wà lẹ́kọ̀ọ́ dádì ẹgbẹ́ mi wà lẹ́kọ̀ọ́ àbúrò dádì mi ìdájọ́ ló sọ̀rọ̀ ìgbà tí mo wà nílé ẹni sùn ìgbà tí mo wà nílé tí bá ń jáde ní títì tí wọ́n jẹ́ ní títì mọ́tò tí ń bá wò máa mú wọ́n jẹ́ pé mọ́tò fẹ́ wá yí àbámi nínú wọn ni wọ́n ti di pé wọ́n sà sí mi. You see, máa gbọ́. Àwọn àbúrò dáàdì mi tó tún jáde wọ́n káwọn ló wá mú mi. What's your name? Tọ́pẹ́ bẹ́ẹ̀ ni sà.
bẹ́ẹ̀ oòrùn sáwájọ tí ń wá bí o. bí tí mo fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n gbé bọ́ọ̀sì mi débẹ̀. àwọn ògbóòrò o. ha dadi. tó bá jẹ́ pé ìkórìíra ni ó yàtọ̀ sí smelling pé kí ẹ máa gbóòórùn báyìí ṣé you understand? ló máa lè yẹn rùn kì í ṣe pé bóyá ó ń rùn jáde bóyá ìkórìíra ni máa gbọ́ bóyá orí títa ni bóyá ìwọ gan wá ń rò pé òun ronú pé nǹkan kan ń ṣe ọ́ tó ju tó ń ṣe ọ́ gangan lọ. yes. ó jù lọ torí ìgbà tí mo. no àní òun ronú ju tó ń ṣe ẹ́ gangan lọ o ti wá rò pé n tó ṣe ẹ́ yẹn pọ̀ gan-an. now ìbéèrè mi sì ni pé ìwọ ló fọkọ ẹ mọ́ ọkọ ẹ ló mọ̀ fẹ́ ọmọ sẹ́yìn náà gbà kí wọ́n mọ̀ fẹ́ra wọn mọ́ mà. dadi kò sọ́wọ́ mi bẹ́ẹ̀. kò sọ́wọ́ yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀. a sì wá jàjà kó mọ̀ parí mọ́. a sì jàjà ọwọ́ ẹni tó wà ní mo pé ẹni mo ní kó wá sí Ìbàdàn pé kó wá yọjú sí fámìlì rẹ̀ kájọ yanjú ẹ̀ wọ́n. ṣé àwa wé àwọn ìgò tó mọ ipa lórí ẹ̀ sá. wọ́n sọ fún mi. dájú òun ló kọ́kọ́ lónìí débi pé apá mi ò ka mọ́ ni mo ṣe fọ́ ní nǹkan lórí. ọmọdé yìí mọ ẹ̀rọ ọmọdé yìí mọ ẹ̀rọ ọmọdé yìí máa ń pa ẹ̀rọ. ọmọ ẹni tó gbọmọ mi lórí lẹ́ẹ̀mejì. aláwọ̀kọ́ àti ìmàlẹ́ before then aláwọ̀kọ́ dé tọ́jú tí wọ́n bẹ̀. aláwọ̀kọ́ àti ìmàlẹ́. ẹ máa gbọ́ gọ́tẹ́ dáàdì ìgbà yẹn ìgbà tí màá yìí tọ́pọ̀ jẹ́ alukókàlùkù máa lọ́ọ̀lù rẹ̀. tọ́pọ̀ jẹ́ ń sọ̀rọ̀ aláwọ̀kọ́ tọ́pọ̀ wá síbàdàn ó sàsọ pé ìyá ọkọ òun àtọkọ òun àtàbúrò ọkọ òun wọn náà òun kínní kan níwájú ọ̀nà àti èèyàn ọba tí nìgbọràn pè jẹ́rìí lọ mo bẹ̀rẹ̀ wọ́n ṣépè fún ọkọ ẹ̀ pé kò ṣe kó yẹ kó máa fi ìyà jẹ àbúrò mi èmi sẹ́yìn lóòótọ́ nígbà tó wáyé tó wọ́n dẹ̀dọ̀ mo ṣépè torí ara ta mí. ara yẹn máa ta yín jù ara ta yín jù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn wo ló jókòó bàbá níjọ́ tí ẹ fẹ́ fẹ́ ọmọ yìí I want to see them. I need to, whether they like it or not, I must see them. Sẹ́ẹ̀rì ẹ̀ lè rí wọn tó pé èmi ò mọ̀ yálà ìyàwó rí mọ́. ẹ bá ń gbọ́ ìgbà tí wọ́n jáde sí wọn ò ní wá wọn ní wíwá wọn ní kí wọ́n ti bọ̀ pọ̀ èmi ò ní fẹ́ rí wọn. onídìí mo ti sọ bẹ́ẹ̀ a sọ fún wọn pé ojúmọ́ ìlú fọ́ wọn yọjú. dádì ní wàá lẹ́nu ò lè pa ṣé nígbà tí wọ́n jáde sí wọn yọjú ẹ máa gbọ́ aná lẹ́yìn náà. dádì rẹ náà mo sì tún jẹ́. ẹ lè jẹ́ dádì ẹ. dádì rẹ mo jẹ́ o. you are not. ìyá rẹ gbọ́dọ̀ kún yàtọ̀ ní kéré mo ṣe rí. ìyá Tọ́pẹ́ gàmá wọn ò gbọ́dọ̀ kún yàtọ̀ kéré. ṣé ìyá Tọ́pẹ́ náà ló bí ẹni. mi ò mọ àwọn náà bí ẹni bọ́tẹ́ mi wọn ò gbọ́dọ̀ kún yàtọ̀ ní kéré. Masha ọ̀dà ẹ̀yin ṣe bàbá rẹ o inú sínú àṣà Yorùbá ọkọ ẹ̀gbọ́n rẹ̀ lẹ jẹ́ ẹ̀yin àti yín tẹ́ ẹ bá jọ ń jẹ ni ẹjọ́ máa jẹ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ lẹ jẹ́ I'm a realist I'll just tell you the way it's supposed to be tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ iná mọ̀ pé wàhálà ti dénú I need a conviction wípé àwọn ẹbí yẹn fọwọ́ sí tí wọ́n ń ṣe yìí bóyá ẹbí yẹn tẹ́ rọ́bìṣì yìí bóyá wọn láìkì kankan tí wọ́n ń ṣe ní ọ̀jẹ̀ wọn ó tẹ̀lé wọn àwọn tó fẹ́ ọmọ yìí wọ́n iṣu kéré ọ̀pọ̀ fúrúùtù kéré ọ̀pọ̀ wọ́n ṣàjọ pínjọ wọn kó wá ní wọ́n sì dọ̀bálẹ̀ fún wọn ṣé bí tó ń wá fọwọ́ lọ́dọ̀ wọn yẹn responsibility wọn ni pé bọ́mọ ìbá fẹ́ ní problem nílé ọkọ kédìdé àwọn àti bàbá yìí ó yẹ kéjọ máa sọ̀rọ̀ àwọn àti ìyá yìí ó yẹ kéjọ máa sọ̀rọ̀ torí pé àwọn ọmọ ìkéré wọn ṣe fílẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́yàwó yẹn á tọ́ wọn á mójútó wọn títí táwọn náà fi dàgbà dé level tí wọ́n fi tó mójútó ra wọn ni you can't just leave them like that tó bá jẹ́ pé wọ́n fojú ṣe wọ́n lẹ̀ nítorí pé bàbá ọmọ yìí ti kú let them see them let me see them I need to see them I need to talk to them. èmi ò rí ìlú wo wà. àwọn àlè Àbújá ìkan wà l'Àbújá ìkan wà l'abroad ìkan wà l'Amúlòkó fine ìkan wà Sókótó ẹ jẹ́ rí t'Amúlòkó kí n gba nọ́mbà ìtọ́ wà l'Àbújá ìtọ́ wà l'abroad
kí ó sojúṣe wọn sẹ́rí ẹ máa gbọ́ sí ẹ máa gbọ́ nínú ìgbé ayé nínú ìgbéyàwó ojúṣe ìyàwó yàtọ̀ sójúṣe ọkọ nínú ìgbéyàwó wọn báyìí ojúṣe ọkùnrin yàtọ̀ sí tóbìnrin see their presence here today ó ń sọ fún mi irú tọ́mọ ìjẹ́ fún wọn bàbá ọwá ìyá ọwá òun náà ó jókòó ó ń sọ fún mi pé ok nìṣó everywhere tó o bá ń lọ lórí ọ̀rọ̀ yìí arẹ́dì láti tẹ̀lé e lọ. ẹ máa gbọ́ mami ó yẹ kí màmí wá ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé wọ́n ṣe wedding lójúmọ́ mi fọ́ sí níwájú ọlọ́run. ta ló tún fọ́ mọ́ mi lójú. kí ló dárúkọ yín lọ́sẹ̀ tó lọ mí ìpẹ́ yìí ni o. kí ló dé tá a tún sọ yẹn pọ̀ mọ́ wedding. solúsà tèmi sọ ni kí ti ta ọjọ́ àbúrò mi gbogbo kókó ṣàbùnmi kó lọ. ẹ tọrọ gangan kan ló fọ́ ń bọ̀ rẹ̀ sẹ́yìn mo mọ àwọn níbi inú lára mi ò tẹ̀lé wọn ni níbi inú lára ṣé wàá rẹ̀ tó yẹ kó tẹ̀lé wọn ẹ̀ tá pè ní Bàrà Johnson wọn mú dájú mọ̀ dáadáa ẹ̀ tá pè ní Bàrà Johnson olóhùn máa gbọ́ ní ìsìn amúlòkó ló wà olóyè kó tẹ̀lé. Johnson kí ni ẹ jẹ́ ń pè é. Johnson Ògúntúbẹ̀rù. Bàbá Johnson Ògúntúbẹ̀rù afẹ́rí yín lọ́la alágídígbò. Ògúntúbọ̀rí. lọ́gbọ́n ti bọ̀ọ̀rù wọ́n béèrè sí wọ́n ní báwọn béèrè sí àtẹ̀gbọ́n mi. Ògún ṣe kí ni. Ògúntúbẹ̀rù túbọ̀rù. Bàbá Johnson. It's all right. Bàbá Johnson Ògúntúbẹ̀rù túbọ̀rí. Johnson Ògúntúbẹ̀rù túbọ̀rí. Johnson lórúkọ wọn sá. Johnson gangan lórúkọ wọn. ẹ̀rọ bàbá kúrò mẹ́. wọ́n tún ẹnu ọdún mélòó. wọ́n ti dàgbà ṣùgbọ́n bàbá náà ni wọ́n ṣùgbọ́n ti yọpọ̀ rẹ̀ ọlọ́mọ tètè yẹ wọn báwọn ní. ọmọ ìlú wo ni. ọmọ Iléṣà bàbá ọ̀rọ̀ wọn ṣe gbà ní. Iléṣà ni yín o. Johnson Ògúntúbẹ̀rù túbọ̀rí lámúlòkó Johnson Ògúntúbẹ̀rù túbọ̀rí lámúlòkó ẹ yọjú sí wa lọ́la iléeṣẹ́ rédíò àgídìgbò láago 10 láàárọ̀ gbogbo ẹni tẹ́ bá mọ̀ wọ́n ẹ bá a sọ fún wọn o bí ayé bá ń tọ́jú àgbà bàjẹ́ Yorùbá ní àìmọ̀ wàá wù wọ́n ni ẹ dákun torí Ọlọ́run láàárọ̀ ọ̀la afẹ́kẹ́ yọjú sí wa lágídìgbò wọ́ọ̀lù yìí ti ń crack jù ẹ̀yìn rẹ̀ ń bà wá lẹ́rù ẹ̀rù tí ń bà mí ó ní pé mo ń wo tí ọmọ yìí àtọmọ yìí bá túká ibi tí mo ti rọ ọmọ yìí ọ̀dà o Ọlọ́run ní jẹ́ ọ̀dà mú kò ní jẹ́ ọmọ rìn káàkiri kẹ́ mọ́ faṣọ lé ọ lẹ́bù tó gbéra rẹ sí ti lágbára ju bí wọ́n gàn ṣe rò lọ sóòsù sá àbó ti sùn ni. orúkọ abọ́kọ̀kú ni. ó lè sùn. ọkọ yẹn sọ bẹ́ẹ̀ pé orúkọ abọ́kọ̀kú. ó sọ bẹ́ẹ̀ fún mi. ẹ já máa lọ lé ẹ já máa lọ. ẹ ṣe sọ kábàá yanjú ẹ. kókò sọ ọkọ tó ń lórí ta mí inú yàrá inú ẹwọ ọ̀rọ̀ lórí ta mí. madam ṣe ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ orí ń ta mí. ẹ má sọ̀rọ̀. dájú gbígbèsè kọ̀ọ̀kan. ok ẹ dìde ìṣẹ́jú kan sẹ́ẹ̀rì sọ́lẹ́sì láàrin ìṣẹ́jú kan. mo dúpẹ́ sà ẹ jọ ṣé ní kó tó di pé orí ń ta mí ìbẹ̀rẹ̀ èmi nìyí ọkọ ẹ̀ ilé mi tó lóun sùn yìí kò ṣe máa sùn. ok. òun nìkan kọ́ ló sùn ilé mi àwọn ọ̀rẹ́ mọ́ mi tó bá gbé èkó lè nígbà ìjókòó náà sọ Ògùn state ó máa sùn lulẹ̀ mi ilé mi tó dẹ̀ sùn lọ́jọ́ tó sùn ilé mi yìí yàrá mi ló lóun fẹ́ sùn ó takú àwa mẹ́ta ti wà lórí bẹ́ẹ̀dì ọ̀rẹ́dì ó lóun fẹ́ sùn tì mí wọ́n ní òun lè sùn tì mí torí pé mo rí pé ó ń gbé àwọn ìgbésẹ̀ kan bí kéèyàn máa tójú bọlé. ibi ẹni mo ti sọ pé ìgbà ẹgbẹ́ mo yára fún yára ẹ̀sà ni ó ṣe fún mi mo yẹra fún mo ní kó má ṣe fún mi mọ́. ẹmu tí à ń sọ yìí tó bá bá yànjà tó bá jà mí báyìí gbogbo ọ̀tọ̀ àmì báyìí ló máa fún ní sáìzì wọn. kí ọ̀rọ̀ yìí kó tó ṣẹlẹ̀ kó tó di pé orí ta ní ìṣẹ̀lẹ̀ ó ní ṣọ́ọ̀bù ibi tó gbà ṣọ́ọ̀bù ẹlẹ́nkẹta tó kọ́ máa gbà fún alákọ̀ọ́kọ́ mi mo dá 300,000 sílẹ̀ ó dẹ̀ sọ fún mi pé nítorí pé ó ní wà ṣọ́ọ̀bù òun ò ta ó kúrò ńbẹ̀ ṣọ́ọ̀bù mi tó tún lọ gbà ìgbà tó máa gbé lẹ́ẹ̀kejì mo ní o mọ̀ṣẹ́ hairdresser yìí lọ kọ́ iṣẹ́ àwọn tó ń ṣe makeup artist and gèlè mọ́ ó tún kọ́ makeup kò kọ́ gèlè mọ́ mo ní àwọn ṣe máa kọ́ makeup tó ní kọ́ gèlè mọ́ torí náà ń gbé bọ́ọ̀tì débi kan kó lè gbé bọ́ọ̀tì débi kan kó fẹ́ makeup fún yàn láì lè wé gèlè wọn ò ní aláwọ̀ ẹ̀. of course. mo rò pé nìyẹn tún lọ ẹni tá à ń sọ yìí ó wá bá mi nínú ilé mi
kó tó ní pàrọ̀ níta ní ìṣẹ̀lẹ̀ o mo jókòó síta lé mi òde òní èdè tó máa kọ́ pé wọ́n ní ìṣẹ́ mọ̀ pé promise pé máa sọ mí dolówó mo ní mi ò promise pé máa sọ ẹ́ dolówó torí pé mi kò ṣògùn owó mo sọ ìrírí ayé tèmi fúnra nígbà tí mo ṣe bí mo ṣe lórí ọkọ mi I explain everything tó mo dẹ̀ máa sọ fún ní gbogbo ìgbà pé kàn fi tèmi kọ́gbọ́n mo rò pé nígbà tó máa sọ mo ní nǹkan tí mo promise ẹni wípé ó nígbà tó ń lóyún mo ní tó bá yẹ pé nǹkan tí èmi pass through ní ọkọ mo ní ìwọ ṣàgbà pé ọkọ ẹ iṣẹ́ àtọmọ ẹ ló fẹ́ mo ní gbogbo agbára tí n bá ní lórí iṣẹ́ ẹ mo ní màá sà ìjọ 50 ìjọ 20 bí má ṣe lágbára mo ní promise mo fún ẹnìyẹn o ọmọ ìdákẹ́ nígbà tó máa bẹ̀rẹ̀ second statement ó ní wọ́n ní mo fẹ́ sọkọ mi dolówó mo ní ha mo ní tọ́pẹ́ mo ní tóyàn bá ṣògowó tó bá lówó àti korí olówó mọ ni o kò ní sùúrù ni o mo ní jọ̀ọ́ nítorí ọlọ́run àwọn òṣè ń lé wa ó di dandan kí ọmọ mi ga tí n bá kọ́lé kí ṣì ló máa jẹ́lẹ́gbẹ̀ẹ́ tọ́ ọmọ mi akọ́ wá ṣògùn owó nítorí ọmọ mi o jọ̀ọ́ nítorí ọlọ́run statement kẹta tó máa bí mi wọ́n lẹ̀ gbọ́ tó máa ní kéèyàn wá gbàgbára àgbà kéèyàn lè fi dáàbò bó mu ẹ̀ mo ní ha mo ní tó bá try ẹ̀ ẹgbẹ́ agbára àjẹ́ nìyẹn o mo dẹ̀ pe àwọn ọmọ mi mo pe ẹni tó dúró yìí ọmọ mi obìnrin wà ń ta mo pè é mo ní ẹ máa gbọ́ ọkọ̀ sọ pé bí mi mo pe ìyàwó ẹ̀gbọ́n eléyìí mo tún pè mo sọ fún mo ní he kọ́mọ má lọ tójú bọ̀ nǹkan tí ó máa jagbára ẹ̀ lọ that same day èdè tó tún máa pè mọ́mì ẹnìkan ṣe òun dẹ̀ máa gbẹ̀san ni mo ní má gbẹ̀san o mo ní ọlọ́run ló ní ẹ̀san o mo ní tí o bá ní wọ́n fẹ́ gbẹ̀san tí agbára ẹni yẹn bá ju tiẹ̀ lọ́nkọ́ mo ní má try ẹ̀ o ṣé mi ni mo ṣẹ̀ ó ní rárá ṣọ́kọ ẹ ló ṣẹ̀ ó ní rárá ṣọ́wọ́n ọmọbìnrin yẹn ló ṣẹ̀ ó ní rárá ìgbà tó máa wí ta ló ṣẹ̀ ó lóun ò ní sọ mo rò pé bí yẹn ṣe lọ́njọ́ yẹn nìyẹn ó dẹ̀ pẹ́ ó fẹ́ lọ mọ́ ọmọ ẹ̀ skul ó kúrò ó lọ mọ́ ọmọ ẹ̀ wọ́n sun ilé ọ̀dọ̀ mi ló wà tó fi lóyún ọmọ yìí inú ilé mi ló ń gbé ta Johnson ta jọ ń jí o tó bí ọmọ yìí tó fi gbé ní ilé mi ló lé lóṣù 5 omi ò tá lọ fà o tó gbà tó kọ́ pè mí mo ní mi ò lè yọjú mọ́ nítorí pé ó fọ́ ọmọ mi nígò lórí kì í ṣèlú ẹ̀ kí tọ́pẹ́ wá pè ó ní mo fi ní mi lè yọjú tẹ́lẹ̀ mo sọ bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ mo rò pé nígbà tí mo wá gbọ́ àwọn èèyàn náà tiẹ̀ gbórúkọ mi ẹgbẹ̀rún bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ọmọ yìí tó bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ọmọ yìí tó ó máa jókòó máa dáná fún ni ó gbé ọ̀nà wa àǹtí ẹ̀ rí níjọ́ tó wá ó fẹ́ parí ìjà fún wọn ni o ó wá ní kọ́ wá bàbá wọn náà ló máa wá ṣùgbọ́n ìyẹn ò lè bá mọ́tò ọjọ́ yẹn wá nígbà tí bàbá wọn máa fi dẹ́kọ̀ ọ̀wọ́n ti wá wọ́n wá bẹ̀rẹ̀ gbà tí mo sọ gbogbo ọ̀wọ́n ọ̀wọ́ ẹ̀ fún pé ẹbí ọmọ yìí sọ̀rọ̀ wọ́n ní sèé olórí ń ta àwọn nígbà tó lórí tàwọn èmi mo pe ọkọ ẹ̀ mo ní ọmọ yẹn ń jáde ní kó pe àwọn wòlíì ẹ̀ wọ́n á lè mọ nǹkan tó máa ṣe lórí ń fọ́ mi mọ orí ń ta mí nígbà tó dẹ̀ máa pè ó wá sọ fún ó ní ìgbà tó mọ́jú pé wọ́n tún tọ̀nà mo tún pé mo ní Tọ́pẹ́ bóyá kò lọ báǹtì ó ní àǹtí sẹ́kọ̀ọ́ mo ní bóyá kò lọ báǹtì ẹ̀ lẹ́kọ̀ọ́ kan wá solution sí i mo ní orí fọ́ mi lè mímọ́ o nígbà tó dẹ̀ pé àǹtí ẹ̀ ó láǹtí yẹn ní pé kó máa bọ̀ kó mówó dání ọkọ dẹ̀ pé pé òun ní mọ̀ọ́chì lọ́wọ́ mo dẹ̀ ṣáwọn jẹ́ǹtì mo ní mo fi kú tọ̀wẹ́ mo ní kó fún kó lọ ó dẹ̀ lọ ó padà dé ó lọ sọ̀rọ̀ ọjọ́ kẹta mo tún pè nígbà tó máa gbé fóònù ó ní ó ti ń balẹ̀ ó dẹ̀ padà dé nìyẹn mo tún bí pé kí ló wá ṣe fún ẹ ó lọ sọ pé ọ̀fà ni mo ní náà ti rò pé ọ̀fà ṣùgbọ́n mi ò mọ ogun ọ̀fà I was born in Lagos trained in Lagos ó ní mi ò mọ ogun ọ̀fà mi ìdẹ́mọ̀ jàdúrà lọ kúkú mọ̀ mi láti ilẹ̀ nǹkan tí mo sọ fún nìyẹn bó ṣe ó dẹ̀ lóhùn ti wà ókè wọ́n gbé tó àǹtí ẹ̀ náà wà mú sọ́gbó owó ẹ̀ down from up to down fún wọn ọkọ àǹtí ẹ̀ yìí gangan ló sọ fún mi pé ṣé òrí pọ́wọ́ tẹ́lọ̀ yẹn ń sọ àrò àbúrò ẹ̀ ni pé bó ṣe ń rìn bó ṣe ń ṣe bó ṣe ń rìn bó ṣe ń ṣe pé wọ́n sọ rẹ̀ mo ní ngbà tá mo ní o ti ẹ̀dá kan sọ lójú ẹ̀yìn náà mo nítorí ani street tó ń gbé nǹkan tó máa fẹ́ dà nìyẹn ó lè lọ́kọ̀ òun fẹ́yàn tọkọ ẹ̀ bá ra epo lè ṣe ilé filling station ó lè sọ pé ẹni tó gbogbo fún yẹn ó fẹ́ ni kíní kan mo ti pè several times mo ní obìnrin tó bá fẹ́ fún rẹ̀ nísìnyí ò ní ṣe ọkọ kò gbọ́ so wá dùn mí pé mo ṣe wá bà orúkọ mi jẹ́ gbogbo èèyàn ló ń gbọ́ mo dẹ̀ kọ́ ọ̀tọ́ ń gbọ́ tó ń mọ̀ mí dáadáa mí ní parọ́ èpè everybody iṣẹ́. ṣùgbọ́n gbogbo bí tí n bá dé. èpè everybody iṣẹ́ mo dẹ̀ sọ fún ọmọ mi tó bá jẹ́ èmi ni mo ṣe ẹ sọ fún ọ pé kó ṣe back to sender fún yín back to sender. tó bá rí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ tó ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó ṣe. ẹ mọ̀ pé mo tẹnu mọ́ jọ ẹ̀. mo ní bí tí mo lè mú wọn lọ máa mú wọn lọ díẹ̀ rí o. tí ọkọ mi sọ yìí ẹ wò ó téèyàn bá máa kú ẹ̀kan péré lèèyàn máa kú. tọ́nà bá ti ká dára tó orí ọ̀rọ̀ yìí tá mi máa kú sí. ṣé lóòótọ́ lẹ́lẹ́ fẹ́ dológun. dáàdì ìgbà tí mo ní ìyọkọ mi wà lórí òkè tó gún tí ìyọkọ mi gún òkè ìyọkọ mi nà mí
pé mẹ́rin ni mí lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ná mi tí wọ́n wá padà wá bá mi ń ta wọ́n ní ẹgbẹ́ tí mo wà pé wọ́n lè tọ́jú mi pé mi lè lówó pọ̀ àwọn làwọn máa sọ mí dolówó ìyẹn lọ bẹ́ẹ̀. you are my weakness. ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìyẹn lọ bẹ́ẹ̀. ṣé lóòótọ́ lọ sọ fún mọ́mí kó fẹ́ dolówó. dádì ìyẹn lọ bẹ́ẹ̀ nǹkan tí mo rí ló jẹ́ kí n lọ bá wọn. kí ló rí. èmi àti wọn tí bá lálàá lójú àlàyé ọkọ mi máa ń rí yọkọ mi èmi àti wọn ti jọ ìjà lójú àlàyé tẹ́ pé wọ́n jábọ́ yọkọ mi sick ọmọ mi sick ọjọ́ tí mo lọ sọ́dọ̀ yọkọ mi níṣẹ́ mi pé àwọn ó rí àwọn ọmọ mi náà ó rí ẹ ọmọ mi náà. tó gbogbo àwọn béèrè tí mọ́mí sọ pé òbéèrè yẹn ló bí wọ́n lóòótọ́. bẹ́ẹ̀ ni torí ìgbà tí mo dẹ̀ wá bí wọ́n lóye béèrè yẹn wọ́n wá sọ fún mi pé mo ń dá májẹ̀mú ni ó ní ṣèbí nǹkan tí mo sọ wọ́n ní tó bá jẹ́ pé nǹkan tí mo béèrè yẹn tó bá jẹ́ pé ọmọ gangan wọ́n ní tó bá jẹ́ pé ọmọ ọwọ́ mi gangan. ní fámìlì rẹ̀ àní tí gbà tó ń gbọ́. sọ́njọ́ tẹ wá o. mo ní ẹ̀rọ ní ojú ẹ̀ tó bá jẹ́ pé ọmọ ọwọ́ mi gangan dájú ní tàn mo sọ dájú wọ́n ní tó bá jẹ́ pé ọmọ ọwọ́ mi gangan wọ́n ló bàjẹ́ èyí tó sọ mi pé ṣé àǹtí tí wọ́n lè ṣe lójú màmá yín. ẹ̀yin náà láti ń problem ti wà. madam àǹtí Tọ́pẹ́.